Akomolede wa náà ni ẹ kú dédé wòyí ẹ ṣé ibi tẹ́ ti ń wò wá. Orúkọ mi ò yí padà, Adéyanjú ọmọ Sítù ọmọ Ọ̀yọ́ Aláàfin Òjòwà Pàṣẹkẹrẹ ọmọ Àtìbàtìbà. Ní ìjẹjọ́ a bára wa sọ̀rọ̀ nípa lẹ̀kùn kí ni à ń pè ní àgànràndì. Ó dàbí wà bí mo ṣe ṣàlàyé jọ̀hún ó ti yé gbogbo wa. Mo mọ̀ pé inú mi dùn ẹ̀ ń fi ọkàn ẹ̀ ń fi bá mi lọ ṣeun gan ẹ kú ìfẹ́ ẹ̀ ní dààmú. Kí ni tá fẹ́ bára wa sọ lónìí? Bàtà la fẹ́ bára wa sọ. Kó lè yé yín ṣé mọ̀ pé gbogbo èèyàn ló mọ tí ń jẹ́ bàtà, àmọ́ nǹkan àṣà wa là ń sọ, nǹkan tó jẹ́ àṣà tiwa nílẹ̀ Yorùbá là ń sọ tá à ń kọ́mọ lédè àwọn nǹkan tá mọ yànnàná lóríṣiríṣi àbí ọ̀rọ̀ mi yìí. Bàtà àwọn bàbá wa máa ń lo bàtà kan níjọ́ wọn àná nígbà wáṣẹ̀. Kí ni irú bàtà náà tí wọ́n máa ń lò? Kíní ni wọ́n fi máa ń ṣe bàtà yẹn? Bàtà táyà ẹ̀mọ táyà mọ́tò ni wọ́n máa ń gé ni wọ́n máa fi ṣe. Kí ni orúkọ tí wọ́n máa ń pe bàtà náà? Àwọn kan máa ń pè ní adeja, àwọn kan máa ń pè ní tẹkowì. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí yóò ti yé àwọn èèyàn wa kọ̀ọ̀kan tí wọ́n mọ̀. Àmọ́ torí àwọn èèyàn wa tí wọ́n wà ní òkè òkun tí ò yé pé kí ni gbà wáṣẹ̀ irú bàtà wo ni àwọn bàbá wa máa ń lò. Adeja ni wọ́n máa ń pè. Adeja wọ́n máa ń ṣe bàtà náà. Wọ́n ṣe báyìí. Àwọn ọlọ́nà àwọn tí máa ń ṣe ọ̀nà tó máa ń rán ọ̀nà nígbà náà àwọn ni wọ́n máa ń ṣe bàtà tá à ń sọ yìí. Wọ́n máa ń pè ní adeja. Kò sí tí irú ibi tẹ́ fẹ́ lọ nínú igbó tí nǹkan kan lè gún yín lẹ́sẹ̀. Àwọn bàbá wa máa kó kárẹ̀ fi nǹkan lẹ̀. Irú bàtà nísìnyí kò sẹ́ni tó lè wọ ọwọ́ ẹ̀ wípé níta gbangba tí ó sọ wípé òun lọ síbí kan bóyá òun fẹ́ lọ kánà òun àbí òun fẹ́ lọ sí. Àmọ́ nígbà náà àwọn bàbá wa wọ́n máa wọ̀. Àmọ́ kò sí wọ̀ mọ́ níta nísìnyí. Níbo la ti tún fẹ́ rí irú ẹ̀ mọ́ nísìnyí? Irú ẹ̀ náà la fi ní ká máa kọ́ra wa ní èdè àṣà wa kó má bàa parun kó má bàa kú. Bàtà náà gẹ́gẹ́ bí mo ṣe ń bá a lọ, táyà ni wọ́n fi ṣe. Wọ́n dẹ̀ kàn léèso. Wọ́n máa wò. Adeja ni wọ́n máa ń pè. Wọ́n máa fi wọnú igbó káàkiri. Bóyá àwọn bàbá wa wọ́n fẹ́ lọ inú igbó, wọ́n fẹ́ lọ sóko ọdẹ or wọ́n fẹ́ lọ dáko ni wọ́n wọ̀. Nígbà tó wójú wá ń là wá là ń rí sípáàtì, là ń rí àwọn bàtà lóríṣiríṣi, là ń rí ṣù. Kò sí tí ń jẹ́ ṣù nígbà náà. Kí ni a mọ̀ tí wọ́n ń pè ní ṣù? Nígbà táyé ò tí ì dáyé ọ̀làjú. Àbọ̀rọ̀ tí mò ń sọ òye yín. Kí kò sí tí ń jẹ́ ṣù. Ọlọ́run ó ṣàánú wa. Àwọn bàbá wa káre lọ́hùn. So náà ni mo ní ká máa ṣe ìyànnàná láàárín ara wa kó máa yé wa kí àṣà wa kó má bàa parun nítorí àwọn ọmọ wa tí wọ́n wà lókè òkun tó jẹ́ ní fínrìn. Àfẹ́ tó ń jẹ́ fínrìn ká máa ṣàlàyé kẹ́hìn náà ní irú bàtà ẹ bá rí. Àṣẹ tí a ń lò ní ọjọ́ òní, àṣẹ tí a ń ṣe lọ́jọ́ òní. So kó lè yé wa. Ká má bàa mú ọjọ́ ajá mú solókùn. Ọjọ́ náà ti ń lọ díẹ̀díẹ̀ àti fẹ́ máa tẹ̀síwájú. Ó dàbí pé tí mo ṣe ọ̀rọ̀ tí mo yànnà náà ó dàbí pé só ń yé yín. Nítorí ẹ̀ náà mo fi máa ń sọ fún yín, mo fi nọ́mbà mi lẹ̀. Ní tí ò bá yé yín, ẹ pè mí kí n láyé yín. Bóyá ẹ fẹ́ àwọn ọmọ yín pé wọ́n ti wo ohun tí mò ń sọ yìí, kí wọ́n gbọ́ ohun tí mò ń sọ yìí pé kí ni ń jẹ́ bàtà adeja, kí ni ń jẹ́ tẹkowì. Bàtà adeja, tẹkowì, kí ni ń jẹ́ bẹ́ẹ̀? So therefore náà nítorí èdè eléyìí náà mo fi sọ wípé bẹ́ẹ̀ ṣe ń wò wá tí mo ń dùn tẹ̀ ń rówó ra dátà inú mi ń dùn gbogbo ẹ̀yin tẹ̀ ń bẹ Ọlọ́run mọ̀ bùsápò yín. So ká má bọ̀ ọ̀pọ̀ lọ ilé olóró. Àrí ọjọ́ mùsùlùkùn àti ń lọ ilé náà nìyẹn. Gbogbo tí ò bá yé yín ẹ pè mí sórí nọ́mbà yìí 08023787511. Nọ́mbà mi ni. Ẹ pè mí tí ò bá yé yín, ẹ pè mí gbà kí ni ọ̀rọ̀ tí Yorùbá tí mo sọ yìí kò yé yín o àbí nǹkan míì tẹ́yin gan nífẹ̀ẹ́ sí gbà kí n sọ kí gbogbo ayé kún tètè gbọ́. Mo fẹ́ kẹ́ ẹ máa pè mí. So àti lọ náà nù. Orúkọ mi ò yí padà. Adéyanjú ọmọ Sítù ọmọ Ọ̀yọ́ Aláàfin Òjò Pàṣẹkẹrẹ ọmọ Àtìbàtìbà. Ẹ ṣé ó dàbọ̀. Àlólóńgì ní ti gàjà o. Lẹ́gúnlé olóńgì ní ti gàjà o. Ojú mi ti tólé, ojú mi ti tóko. Ṣẹ́rí nílé àgọ́dọ̀
Ojútélé TV ṣó ní kẹ́ máa wò nílé. Ojútélé TV àwọn lèèyàn ṣáńkó, àwọn lèèyàn gbogbo mi ó sì ṣàǹkàrí àgbáyé. Ojútélé TV má yìí kò tiẹ̀.